Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àtúnkí ẹ̀yin èèyàn wa níbikíbi tí ẹ bá wà ní àgbáláyé tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá, kí àlàáfíà Allah àti ìkẹ́ rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Àtúnkí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yìí, ètò ìtanijí àti máa mú wá àwọn ẹwà àti ọ̀rọ̀ tó dára àti àwọn gbogbo ohun tí ẹ̀sìn Islam tó kà sílẹ̀ fẹ́mi àti ẹ tá a fi lè ṣe orí láyé, tá a fi lè ṣe oríire ní ọjọ́ ìgbéra alkiyama, tá a fi lè wà ní tí ó wọ aljanna. Ilà máa mú wá sí orí ètò yìí ní òní bí idhnillahi ta'ala, ba'da bismillahir rahmanir rahim. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. Ìta fẹ́ gbé yẹ̀wò lónìí ó ní àwọn nǹkan tí wọ́n ń pè ní ad-daruriyatil khams. Ibòmí wọ́n sọ pé al-kulliyatil khams, ibòmí wọ́n sọ pé ad-daruratul khams. Ìyẹn ni pé àwọn kò ṣeé mọ̀ní, àwọn nǹkan tó jẹ́ pé kò gbọdọ̀ mọ́ sí láwùjọ ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn. Tí ó bá sí láwùjọ ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn, èèyàn ò jẹ́ nǹkan kan gbèsè ayé. Kéèyàn gbà pé èèyàn bẹ láyé. Láwọn nǹkan yìí, àwọn mímọ̀, àwọn ọ̀jọ̀gbọ́n, nígbà tí wọ́n yẹ Al-Qur'ani wò látòkè délẹ̀, tí wọ́n yẹ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n yẹ wò látòkè délẹ̀, wọ́n rí pé a lè kó gbogbo ẹ̀ sí márùn-ún. Márùn-ún tá a wá wí kò kí ń wá ṣe ẹ̀sìn Islam nìkan ìní ó fi lọ́lẹ̀, bí kì bá jẹ́ wípé síwájú ẹ̀sìn Islam àwọn nǹkan márààrún yìí gbogbo ẹ̀sìn pátápátá yányán, gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan tí wọ́n mú ẹ̀sìn wá, òun ni wọ́n sọ pé tó àwọn nǹkan márààrún yìí a gbọ́dọ̀ ṣe àfẹ́kù rẹ̀ níbikíbi tí ọmọ ènìyàn bá ti ń ṣẹ̀mí lórílẹ̀ ayé. Àwọn nǹkan márààrún yìí la fẹ́ gbé yẹ̀wò, a máa mú wá níkọ̀ọ̀kan tá fi ká parí márààrún yìí. Àkọ́kọ́ bẹ̀ òun ni hifdhuddin. Wọ́n ní kò ṣeé mọ̀ní ni, a gbọ́dọ̀ má rí ìjọsìn ẹ̀sìn lórílẹ̀ ayé tọ́mọ èdè èèyàn máa fi máa jọ́sìn fún ẹlẹ́dàá rẹ̀ tó dá wa. Hifdhuddin yìí wá ní gbogbo ọ̀nà lágbà fi sọ. A sọ ní ti ara wa pé àwa ẹnìkọ̀ọ̀kan ó ń ṣẹ̀sìn, a mójútó. Àwọn tí wọ́n jẹ́ olófin aláṣẹ nínú ìlú, wọ́n gbọ́dọ̀ sa gbogbo agbára wọn tí wọ́n fi wá bí ààbò yóò ṣe wà fún ẹ̀sìn. Torí pé òun ni ìdí àkọ́kọ́ tálọ̀ fi dé mi àti ẹ̀. Gbọ́n tálọ̀ wí nínú Al-Qur'an Karim. Ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Èèyàn wa, àlìjànnú wa, ó ní ọ̀dá alásán o, àyàfi ká lè máa jọ́sìn fún ni. Tó bá ti á rí bẹ́ẹ̀, a jẹ́ pé mímójútó ẹ̀sìn, dídáàbòbò ó gbọ́dọ̀ wà. Ẹ̀sìn táwì aláwọ̀dá yìí pé tó inna dina inda Allahil Islam. Ìta àgbàlẹ́sìn tá a gbàdá máa fi jọ́sìn fún Allah, tálọ́ tẹ̀wọ́gbà tọ́yọ́nú sí wa raditu lakumul Islama dina, òun ẹ̀sìn Islam. Gbogbo ọ̀nà láàgbà sọ, a mójútó pẹ̀lú gbogbo àwọn àrkánu rẹ̀ márààrún, shahadatan la ilaha illallah wa anna Muhammadan rasulullah, iqamis salah, ita'iz zakah, sawm ramadan, hajj baytillahil haram. Àwọn márààrún yìí a gbọ́dọ̀ mójútó. Ìmójútó rẹ̀ yìí, ìmójútó wa yìí ni ó jà pé tó nítorí dọ̀rọ̀ hifdhuddin, mójútó ẹ̀sìn òun mẹ́sìlá àwùjọ wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó gbé sàhábé kan dìde, Mu'az bin Jabal, ó gbé lọ sí ìlú Yemen. Ó ní sọ fún wọn wípé tó Allah pa wọ́n láṣẹ pé wọ́n ṣe òun náà kọ̀ọ̀ṣọ́, wọ́n sì máa jọ́sìn fún wọn. A dùn mí lónìí, inshallah ta'ala, tó bá ní ìdálẹ́kọ̀ọ́ mi, a máa tẹ̀síwájú. Àwọn tó kù nípa tá a gbọ́dọ̀ mójútó kò ṣeé mọ̀ní nígbèsí ayé wa, a máa sọ̀lọ̀. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.